Hallelujah, hallelujah, hallelujah. Good evening, everyone. It's your one and only Oluwatoyin Abatula Darlington, aka Olomo Plenty, Lady Evangelist that has no frontier. Welcome to tonight's update. Yeah, I prefer to call it an update, though it's a very sad one, but I'll still call it an update. Today is 17th of June 2025 and the time here is 21:11 Central European Time. You're welcome, you're welcome, you're welcome. Please help me share. Help me share, help me invite your friends, your family. Every. It's about Mama Peters. Yes. We give glory to Jehovah Almighty anyhow. To Jehovah Almighty be the glory. Great thing he has done. And I say greetings to each and every one of you, wherever you are watching me from. Good day. Please help me share. Help me share this program. Is one of its kind. Yeah, it's one of those things. So help me share to your WhatsApp, to your page, to your group. It's about this wonderful celestial mother in need. It has really shed some kilos out of my body since was it yesterday, day before yesterday? Yeah, since day before yesterday. It's been very tough with my spirit, but to Jehovah Almighty be the glory. She's still very much alive, but the condition she is not something to joke with. It's very sad that an old woman of her kind in Celestial Church of Christ, pẹ̀lú gbogbo ohun tí wọ́n ti gbé ṣe ní Ijo'Mimo, pẹ̀lú nǹkan báyìí la tún máa gbọ́. Rírò tí ènìyàn ṣiṣẹ́ ń tọ́ Ọlọ́run, ògo f'Ọlọ́run lókè ọ̀run. It is well, it is well, it is well. Let me share it with my CCC group on WhatsApp, and then we take it from there. It's very, very sad. Yeah, it's very, very sad. But everything. Hey, Baba mi, hallelujah. Jimata mi moku shell. It's a sad thing. Bóyá torí pé mi ò níyá ni. Ìyá mi tètè kú. So I was very, very young, and but it is well. Tí bá ti rí nǹkan tó bá ti ṣe àwọn arúgbó lọ́kùnrin ni o, lóbìnrin ni o, it always take me to the memory lane. Ijo'Mimo níbo là ń lọ. Ẹ̀yin kan wà ẹ pín million. Ẹ pín million lójoojúmọ́. Ẹ pín million lójoojúmọ́. Kò dẹ̀ sí iṣẹ́ kankan tẹ́ ẹ ṣe tá lè náwó sí. Àwọn ẹni bí ẹni, àwọn èèyàn bí èèyàn tí Olúwa Ọlọ́run Olódùmarè tó lò nínú Ijo'Mimo yìí nígbà ayé olùdásílẹ̀ Ijo'Mimo, tó bá wọn ṣiṣẹ́ tó jẹ́ pé àwọn ni wọ́n tó tọ́ wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ.
níbo lẹ́yìn wá wà, níbo lẹ fi tiyín sí, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin àgbà pẹpẹ, ojú Olúwa ń wo gbogbo wa o. Ojú Olúwa ń wo gbogbo wa. Ojú Olúwa ń wò wá. Àdúrà wo ni mo fẹ́ gbà ńsìn jù pé k'Olúwa dáríjì wá. Gbogbo wa pátápátá, gbogbo ẹ̀yin bàbá pátápátá tẹ́ ẹ mọ̀rìn àjò ìyá yìí, tẹ́ wá sọ̀rọ̀ ẹ̀ di ẹni tó wá ń tọrọ, tó wá ń bẹ̀bẹ̀ lórí ẹ̀rọ ayélujára. Kó ní kálukú máa ṣe, kò sí nǹkan tá a ṣe tí ò lérè. Kò sí tí mo rí wò ní fídíò ìyá yìí tí ò fún mi ní nightmare. Ìdí ni pé báwo lèèyàn ṣe máa ṣe gbogbo àwọn tí mo ti pàdé nínú iṣẹ́ ìjọ mímọ́ yìí tó jẹ́ arúgbó. Ó ṣe wá jẹ́ pé àwọn náà wá ń tàràkà. Ó ṣe jẹ́ pé àwọn náà ń tàràkà ni wọ́n ń rágó. Tí màmá kí lorúkọ tiwọn tiẹ̀ tún sì ṣẹpẹrẹ. Màmá yìí pẹpẹ lọkọ wọn, pẹpẹ lọmọ wọn. Bàbá Oshoffa ni wọ́n rí fi ṣe bàbá, ni wọ́n fi ṣe ìyá, ni wọ́n fi ṣe ọkọ, ni wọ́n tún wá fi kábíyèsí Ọlọ́run abájọ tí SBJ ṣe sọ pé àwọn ọmọ tó ti ìhà wọn jáde àbúrò ni wọ́n jẹ́ sí wọn, pé àwa ọmọ ìjọ mímọ́ àwa lọmọ wọn. Ṣe rí pé bọ́mọdé ò bá bá tàn àbárọ̀bá, àrọ́bá kẹ̀dẹ̀ nìyí, bàbá ìtàn ni. Mo gbọ́ ọ̀rọ̀ ìyá yìí mi ò lè sùn. Ẹ mọ̀ kéèyàn jẹun, kó jẹun oúnjẹ yẹn kó dẹ̀ gbòdì nínú ẹ̀, kó dẹ̀ máa throw up. Kó máa jẹun kó dẹ̀ máa rìn ẹ́ láyà. Because how I wish my mother is around. How I wish my mother is around. Gbogbo yín pátápátá ni mo kí yín tara, mo kí yín tọkàn, mo kí yín tẹ̀mú. Jésù Kristi agbàkóso ìpéjọpọ̀ wa lẹ́yìn. Ọ̀rọ̀ pọ̀ lẹ́nu mi tí mo fẹ́ sọ, ṣùgbọ́n mo gbọ́dọ̀ gbé mi. Mo gbọ́dọ̀ gbé mi. Torí tí mo bá ní bó ṣe ta mí lára, tẹ́yìn náà dẹ̀ mọ̀ pé tí nǹkan bá ta mí lára, mo máa ń jábọ́ gan bí àbúrò mi Ọlátọ́ṣọ̀. Mo máa ń jábọ́, máa tiẹ̀ tún lọ sọ di nǹkan tí kò yẹ kí n sọ. How I wish my mother is around. I'm in my 60 plus. Màmá tó bí mi lọ́mọ wọ 60. Ká má wá wo ti Àrúgbo yìí. How I wish I can just make abracadabra kí n dẹ̀ gbé ọ̀dọ̀ ìyá yẹn, kí n dẹ̀ gbé ìyá yẹn, because Ọlọ́run tún wá ṣe ẹ̀wọ̀n portable dáadáa. Torí wọ́n sọ pé tí òkété bá dàgbà, ọmọ ẹ̀ ló máa ń mu. Kí n wá mú màmá yẹn kí n pọ̀ wọ́n sẹ́yìn, àbí kí n gbé wọn sẹ́sẹ̀. Ojú mi dédé ń bọ́ lójú mi. The very first video ìyá yìí tí mo rí, I lost my balance completely. I could not get myself that night. I was having a serious nightmare. I was crying for my mother. How come you left me? No father, no mother, no husband, no children.
Hallelujah. Gbogbo ẹ̀yọ́ lọ́hùn. Ẹ jẹ́ kájà máa tẹ̀ra wọn. The very first video màmá yẹn tí mo rí, màá play ẹ̀ fún wa ńsìn. A máa gbọ́ pọ́nú wa ti gbọ́, but ó ní ọ̀rọ̀ tí mo fẹ́ mú jáde níbẹ̀. Ó ní ọ̀rọ̀ tí mo fẹ́ mú jáde níbẹ̀. Bẹ́ẹ̀ ṣe mọ èmi ọmọ yín sí. Aki ọ̀bẹ bọ ọ̀rọ̀ ni mí. Èmi náà dẹ̀kọ́. Before Jehovah Almighty, mo ti plan pé iṣẹ́ ṣẹlẹ̀, anything to do with Celestia, I want to pack it aside because the elders, they've made up their minds to do it anyhow, and anyhow. Gbogbo wa náà láti máa rí fídíò yìí ná. Pẹ̀lú gbogbo ohun tí ìyá yìí ṣe nínú ìjọ mímọ́, ẹ jẹ́ ká jọ fetí gbọ́ díẹ̀ nínú ẹ̀. White House. White House. Wọ́n ní ibi táwọn wà yẹn pé White House ni lójú títì. The young man torí wọ́n ní White House. Kí lẹ mean by White House? Wọ́n ní àwọn ò kì í gbélé. Kéèyàn ti sọ ojú títì di ibi tí comfort wà fún wọn. White House. Arìnrìn-àjò ni mí. Arìnrìn-àjò ni mí. Ibi tílẹ̀ bá ti mọ́ ìyá yìí sí, ibẹ̀ náà ti máa ṣe hallelujah. Ibi tílẹ̀ bá ṣú wọn sí, ibẹ̀ náà ti máa ṣe better dreams. My darling Jesus. Ìjọ mímọ́, ẹ̀yin àgbà ìjọ mímọ́. Wọ́n máa ń ṣe program. Wọ́n máa ń pè mí sí program. Wọ́n ní àwọn máa ń ṣe program. Wọ́n máa ń pe àwọn sí program káàkiri. Hallelujah! Gbogbo ẹ̀yin tẹ́ ń pe màmá yìí sí program káàkiri. Ẹ ṣé, ẹ kú náwó, ẹ kú nára, ẹ kú tọ́jú. Ọlọ́run á bá mi fọ̀pọ̀ rọ́pò fún yín. She looks neat. You will know that she's a very clean woman. Bóyá tó bá wá sí Paris yìí lẹ máa ń fi àwọn aṣọ wọ̀nyí lẹ máa fi jù wọ́n lórí. Wọ́n mọ̀ pé wọ́n lọ sí prógráàmù kan ni nígbà tí ẹni yìí rí wọn àbí wọ́n ti prógráàmù kan bọ̀. Eléyìí yàtọ̀ sí ọ̀rọ̀ Jùmọ̀kẹ́. This is complete opposite, please. This is a complete opposite. It's in fact, tó bá sọ pé nǹkan parallel line tí ò lè meet. Tó ṣọṣà fún Jùmọ̀kẹ́ ní 3 million. Ó bá ya fọ́tò, ó gbé sórí kìíní, ìyá yìí dẹ̀ wà ń bẹ̀. Wọ́n mu ìyà bí omi. Jésù Kristi. I will not cry. Again, Bojumi, I will not cry. I promise. I will not. I'm going to be a strong girl tonight. Ọ̀rọ̀ Jùmọ̀kẹ́, ẹ má fi ṣe àdúrà fún ìyá yìí. Jùmọ̀kẹ́ bímọ,
Ọlọ́run mọ bí tọ́mọ òun wà ní ṣùgbọ́n àwọn ọmọ tiẹ̀ wà pẹ̀lú ẹ̀. Ìyá yìí kò lọ́kọ kò lọ́mọ. Jésù lolùbásọ ọ̀rẹ́. Ọ̀rẹ́ tí kò fi sílẹ̀ títí di ìgbà yìí. Oh yes, bàbá mi. Tán bá pe àwọn olórin wọn, àwọn olórin ayé wọn, tán ti dìdàkudà sígboro, wọ́n á san millions fún wọn. Irú ìyá yìí, wọ́n ò béèrè pé màmá, ẹ jẹ́ kí driver ti ẹ̀ gbé yín délé pẹ̀lú bẹ́ẹ̀ ṣe prógrámù tán yìí, á ti rẹ̀ yín. Màmá, apá abólẹ̀ tí ẹ̀ ń gbé. Tán bá ti gbé aṣọ fún, tán dẹ̀ ti fún lówó mọ́tò, wọ́n ti ṣoore tán. Carry me, á dá fún ẹ bàbá mi. Carry me ni. I'm so upset. But I'm trying to cool temper. In fact, bá sọ nǹkan tó ṣe mí lọ́wọ́lọ́wọ́ mo ṣe ń sọ̀rọ̀, you will not believe it pé òyì ń kọ́ mi. Because tínú bá ti ń bí mi, tí mo dẹ̀ ti wà emotional, òyì máa ń kọ́ mi ni. And I'm trying to suppress it. And by the grace of God, I will do this program. Ẹ bá mi fetí gbọ́ ọ̀rọ̀ màmá yẹn, ṣé mọ̀ pé ẹni tí ọ̀rọ̀ dá kàṣákà sí lẹ́nu ni. Takọ́lù ló bá ń kọrin, orin yẹn máa lọ geere ni. Ṣùgbọ́n ẹni ká sọ̀rọ̀, àwa kọ́lù lò yìí. Ẹni ká sọ̀rọ̀, ìgbà yẹn lẹ máa mọ̀ wípé tí ọ̀rọ̀ mi bá débì kan, àwọn tó mọ̀ mí gan pé tọ́rọ̀ mi bá débì kan máa ń dákú ló gbọ́rọ̀gọ́dọ̀ ni, torí ó máa choke mi nílé sọ jáde síta. Màmá yìí Ọlọ́run fún wọn ní ọ̀rọ̀ sọ dáadáa, ẹ tẹ́tí kẹ́gbọ́. Wọ́n máa ń jáde lọ ṣe revival pẹ̀lú àwọn àgbààgbà yẹn. Ẹ̀yin àgbààgbà tí wọ́n ń tẹ̀lé tí màmá Akẹ́yìndé gbẹ̀gbọ́n wíníwíní lójú orogún èjìwọ̀rọ̀ lójú ìyá ẹ̀, tí wọ́n ń tẹ̀lé yín lọ ṣe revival káàkiri. Mo kí yín, mo ṣe sàdánkátà yín, mo ṣe gbòsàgbòsà fún yín pẹ̀lú àkísà tẹ́ ń kówọ̀ sọ́rùn. Nítorí pé ẹ ti rí pé nature cheat ìyá yìí, ẹ̀yin náà dẹ̀ tún rẹ́ ìyá yìí jẹ, ẹ̀rẹ́ ta, ẹ̀rẹ́ pa, ẹ̀ tó fi hàn lójú. Ẹ pé kó wá lo ìmísí Olúwa tó wà lára ẹ̀. Ẹ fi ṣe revival. Tó bá lọlé, èló lẹ̀ mú fún. She's very smart and intelligent, eloquent as well. Everything is at alert. Owó tẹ́ bá gbà ní revival tẹ́ lọ yẹn, ǹjẹ́ ń fún ìyá yìí nínú ẹ̀? Ǹjẹ́ lẹ tí ẹ mú sínú mọ́tò pé ní mọ́tò tí ẹ bá wa gbé, ọlọ́kadà tí ẹ bá wa sọ́sókè títí dẹ́nu ọ̀nà ilé ẹ̀? Ẹ ní ṣe yẹn, ṣùgbọ́n ìyá fẹ́ sínú mọ́tò. Lórí orin tí ìyá yìí bá kọ, ìmísí á sọ̀kalẹ̀. Ẹ rò pé ń jórí ọ̀fẹ́. Ṣé àwọn pé mo máa ń sọ mo ní orí ọ̀fẹ́. Ẹ ti jẹ, ẹlòmíì ti jẹ, ó ti jẹ orí ọ̀fẹ́ ẹ̀tàn nínú abọ́. Orí ọ̀fẹ́ gan ti pa. Màmá yìí náà máa ń jáde pé ìlú ẹ̀yin àgbàlagbà wọ̀nyẹn. Ẹ máa gbọ́rọ̀ lọ ṣe revival ni o. Àlọ́tọ́ mi, ọwọ́ wọn ni mo tàtà sí ní 1950. Bàbá Oshoffa ló tọ́ mi. Ọwọ́ wọn ni mo dàgbà sí ní 1961. Ni mo tàtà sí, àbáwọ̀ ọ̀tọ́ àti ọ̀rákàtà náà tọ́ mi tó. Ẹnu mi lẹ. Bàbá wa Oshoffa àti bàbá Bàdà ni wọ́n tọ́ mi. Ẹ máa gbọ́ àwọn orin ìmísí,
orin tí ènìyàn máa gbọ́ tí ẹ̀mí máa sọ̀kalẹ̀ yàtọ̀ sí ìtàn tí ń lu pángolo sínsìnyí o orin mi sí tèmi mọ̀ tí mo bá lánàá ìjẹta ìjẹrin tó bá ń kọ orin mi sí kíbọ̀dù ẹ máa gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan ni ó kàn lè jẹ́ pé ẹ kàn lè máa lo tambourine àbí everything tí ẹ lọ sólò ìmísí á wá wọlé ẹ̀mí àwọn wòlíì á sọ̀kalẹ̀ ẹ máa gbọ́ orin tí Olúwa gba ẹnu ìyá yìí kọ sínú hymn book few of them. Àgbà orin mẹ́rin nínú hymn book dúró wùràǹkẹ́ tọ̀tàn tí mo ṣe. Dúró wùràǹkẹ́ tọ̀tàn ìyá àgbàlá ọ̀run ká àdúlò orí wọn ẹ máa gbọ́. 331 ẹ̀yin Olúwa ẹ̀yin mímọ́ fúnjọ́ àtọ̀run wá mímọ́ ayọ̀ táyé kò lè fúnni Olúwa ló fi lélẹ̀ láti kọrúgbìn lọ sọ́run sọ́dọ̀ bàbá mímọ́ Olúwa yóò yán òjíṣẹ́ rẹ̀ sínú ìjà dúró ọ̀bẹ làgàṣùfò lẹ́yìn bàbá wa fi wá ṣe ẹ̀kárí. Olúwa gbogbo ayé rẹ̀ gbé Jésù ga gbogbo ayé rẹ̀ gbé Jésù ga ẹ̀tàn mọ́lẹ̀. Gbogbo ayé ẹ gbé Jésù ga gbogbo ayé ẹ gbé Jésù ga ẹ̀tàn mọ́lẹ̀ láàrin òkùnkùn ta ló máa gbọ́rú orin báyìí tẹ́ ẹ pọ̀ tẹ́ ẹ ń kọ́ tó lélẹ̀ ìfisí ẹ̀sí tẹ́lẹ̀ ìfití ẹ̀sí tẹ́lẹ̀ ìfití ẹ̀sí tẹ́ wá ń kọ́ sólò tí orí ẹ ò ní wú ṣùgbọ́n nísìnyí gbogbo ẹ̀ pangolo náà mì sí ó ṣì kú kan. Ọ̀rọ̀ bàbá ṣe níkẹyìn. Ẹni mìíràn láta ọ̀rẹ́ sísúwájú ìjìnlẹ̀ iṣẹ́ ni Olúwa rán. Ìjìnlẹ̀ iṣẹ́ lolúwa rán táwọn áńgẹ́lì wa jẹ́ fún wa. Ẹ̀yin àgbàjọ ká ní ẹ fetí sílẹ̀ ǹjẹ́ ẹ fetí sílẹ̀ débi tára yín máa balẹ̀. Áńgẹ́lì wa jẹ́ fún wa àtàkọ́ ṣẹ́kì. Gbogbo ẹ̀kọ́ bá ti jáde tipẹ́tipẹ́ nígbà yẹn bàbá yóò bá ti jáde nígbà yẹn bàbá padà ṣùgbọ́n àwọn màlẹ́ àmì wọ̀ sí ariwo. Hallelujah. Ṣé gbọ́ nǹkan tí ìyá yẹn sọ wọ́n ní àwọn orin yẹn bá ti jáde tipẹ́tipẹ́ nígbà ayé papa tàbí nígbà ayé papa Alexander Bada ṣùgbọ́n màlẹ́kà wọn ò fẹ́ ariwo ṣé mọ̀ pé màlẹ́kà tí ò fẹ́ ariwo láti fi ògo ìyá yìí hàn nísìnyí ni hallelujah. Ìwọ tó bá fi tọ́rọ̀ àbí kọ́bọ̀ síbikíbi tó bá ti gbé igbá ọrẹ sílẹ̀ fún ìyá yìí wá jẹ nínú ògo yìí. Màlẹ́kà wọn kò fẹ́ ariwo. Wọ́n dẹ̀ gbà fún mo mọ̀ pé bàbá bá wọn fẹ̀mí ẹ̀rín ó dẹ̀ rí pé màlẹ́kà sọ pé àsìkò tí ìtò tó máa fi ọmọbìnrin yìí hàn. Ṣùgbọ́n nígbà tó ti bẹ̀rẹ̀ sí ṣe revival ẹ ṣe kí ni ẹ wá pa ògo ẹ fẹ́ pa ògo náà. Hallelujah. Ẹ máa gbọ́rọ̀ bí tí èdìdì ọ̀rọ̀ yìí wà o
gbogbo ohun tá a bá ṣe ká máa tọ́ nínú ẹ̀mí ọmọ kékeré ni mí ò kí ni mo mọ̀ mo kàn sọ tèmi ni ẹ ṣáà máa bá mi fi mi gbà lọ. $10 million àwọn tí Madagascar. Hallelujah. Aṣọ agbára dọ̀tun. Aṣọ agbára dọ̀tun. Wọ́n ń gbélé 10 million. Ìyá yìí ń gbélé 0 kọ́bọ̀. Torí ilé tó ń gbé ẹ̀gbọ́n wọn ló kọ fún àwọn àbúrò ẹ̀ pé kí gbígbélé kó má bàa di ìdààmú fún wọn. Ṣùgbọ́n ẹ wo bí tí ìyá yẹn ń gbé nígbà tí wọ́n fi hàn. I will not cry. I will not shed tears. Irọ́ ló pa. Wá padà síbi tó ti ń bọ̀. I will do this program. Ẹ máa gbọ́. Láti ṣe sílẹ̀, bàbá mo kí ló ń pẹ́ tọ́tọ́. Àgbọ́dọ̀ ṣe program rẹ̀ jáde. Bàbá mo bí yìí ná ni wọ́n sọ pé dandan a gbọ́dọ̀ ṣe program orin wọ̀nyí jáde. Wọ́n gbọ́dọ̀ fi àwọn orin wọ̀nyí, wọ́n gbọ́dọ̀ gbé jáde síta. Hallelujah. Mi ò dẹ̀ lè kọ ohùn sí wọn lẹ́nu. Bàbá mo bí yìí ná sọ pé dandan mo gbọ́dọ̀ kọ orin yìí jáde, wọ́n gbọ́dọ̀ máa lò kiri, mo gbọ́dọ̀ lọ máa fi ṣe revival káàkiri. Bàbá Pa SBG Oshoffa ni wọ́n tọ́ mi láti ọmọ 15 years. Pa SBJ àti Pa Alexander Bada àwọn ni wọ́n tọ́ mi. Ẹnu mi lolúwa gbà kọ orin 4. Àbá ti kọ orin yẹn jáde ṣùgbọ́n màlẹ́kà mi sọ pé àwọn ò fẹ́ ariwo fún mi. Papa dẹ̀ gbà bẹ́ẹ̀, Papa Bada náà gbà bẹ́ẹ̀. Ṣùgbọ́n nígbà tó dorí dádì wa Supreme Reverend EMF, wọ́n ní tipátipá mo gbọ́dọ̀ lọ kọ orin yẹn jáde kán máa lọ fi ṣe revival. Màlẹ́kà ẹ̀ tó lóhun ò fẹ́ ariwo yẹn, wọ́n gbọ́dọ̀ gbé jáde síta. Hallelujah. Ẹlòmíì á rò pé o fẹ́ use yàn, o fẹ́ lo ògo ẹ̀ láì mọ̀ wípé àsìkò tó pé kó ògo ẹ̀ kó búyọ síta ni, kó kúrò nínú làásìgbò ayé. Ẹ wo ọdún tó ti ń lo orin yẹn pẹ̀lú gbogbo àwọn bàbá wọ̀nyí. Ẹ wá wo ọjọ́ tí wọ́n wá ṣe kíni, tó wá pè pàdé ọmọkùnrin yìí tó ti ń ṣọ́ wọn rìn káàkiri pé ìyá yìí, there's something special about this mama. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Oye mi máa ṣe mama, nǹkan tó dùn mí ni pé bẹ̀ṣẹ̀ jẹ́ èèyàn pàtàkì nínú ìjọ wa, nínú ìjọ mímọ́. Olùṣọ́-àgùntàn lọ́kọ ìlú náà, ó sì tún bá ọdún kan kí ni. Ọkọ wọn ti kú over 40 years. Jésù lọkọ gbó. Ẹ̀yin bàbá náà pẹ́pẹ́, bàbá mo bí yìí ná, ìyàwó tọ́lọ́run fi fún yín tó jẹ́ òṣìṣẹ́ Olúwa. Hallelujah bàbá mi, tó jẹ́ òṣìṣẹ́ Olúwa, tó lè fi orin láti ọ̀dọ̀ Olódùmarè
tó lè máa fi ṣọ́nà fún yín, tó lè máa fi tólúwa lè máa fi orin ẹ̀túndè jáde dènà wọn bí fún yín. Ẹ jù sójú títì ẹni kó máa lọ kọrin ṣùgbọ́n láì bójútó. Mo gbà ládùúrà fún gbogbo wa wípé ẹni tó máa lé wa lọ síbi tí ògo wa tíràwọ̀ wa tó ti máa tọ̀ kò ní nísinmi. Á rò pé òun fẹ́ fi wá ṣe fáàrí ni. Ibẹ̀ Ọlọ́run dẹ̀ ti máa fọ̀ lolúwa máa ṣíwé rán. Olúwa ṣíwé ìrántí kan obìnrin ló ṣe rán ọmọkùnrin yìí lọ báyà yìí lójú títì. Kì í ṣe pé wọ́n ní appointment síbẹ̀. Ó lọ ìyá yẹn ń bọ̀ ló arrest ìyá yẹn ó dẹ̀ tàn kámẹ́rà ti lọ́rùn. Tó ń dùn mí gan bẹ́ẹ̀ fẹsẹ̀ rìn ni mo ṣe ní. Ó ní òun ò gba transfer rí. Gbogbo ẹ̀yin ẹ tí gbogbo gba máàkì lọ́wọ́ ọmọ Ọ̀ṣọ́fà gbogbo yín ẹ̀yin ọ́fíìsà tẹ̀. Ẹ̀kúṣẹ́ ṣerú ẹni yìí ni kò yẹ kó ní special office. Irú ẹ̀ wọ́n dẹ̀ pọ̀ bẹ́ẹ̀. Wọ́n di méjì tàrí ẹ̀sìn. Màmá kí lorúkọ wọn ti ń jẹ́ tán bá bàbá Ọ̀ṣọ́fà ṣiṣẹ́ yẹn tí Kasmati ìyá tó pàdé wọn létí òkun. Lórí iṣẹ́ Olúwa yìí ni wọ́n sọ ẹbí nù sí, ni wọ́n mọ́lé mọ́, ni wọ́n mọ́ anything mọ́. Ọpẹ́lọpẹ́ pé Ọlọ́run fún wọn ní ìbejì. Ìyá yìí tí ò wà ní kankan kò lọ́kọ kò lọ́mọ, ọkọ ti kú láti over 40 years. Olúwa ò dẹ̀ yọ̀ǹda ọmọ fún wọn. Ṣé rí iṣẹ́ Olúwa fáwọn obìnrin? Once the spirit arrests you, kí o tó lè rí ọkùnrin tó máa gbójú gbóyà tó máa láyà táyà ẹ máa gbé, àwọn màlẹ́kà yẹn máa tì wọ́n dànù ni. Olúwa ní Ọlọ́run orogún lòun. Ṣé àwọn pé màmá yìí wọ́n ti 40 years wọ́n ti ẹ̀ ronú pé káwọn ti ẹ̀ lọ́kọ mi àbí káwọn ti ẹ̀ try káwọn ti ẹ̀ bímọ mi. Torí ẹ̀yin tẹ́ ń lọ́wọ́ fọ́kànnà kiri. Mama Adegbola, God bless you, ìyá mi. I trust my seke. Ọpẹ́lọpẹ́ mi pé Mama Adegbola wọ́n fi tìpátì kúkú bí ọmọ yẹn. Bó tilẹ̀ jẹ́ wípé lábẹ́ bó tilẹ̀ jẹ́ wípé ni. Màmá yìí ọkọ wọn ti kú 40 something years. Wọ́n dẹ̀ lọ́kọ, wọ́n dẹ̀ lọ́mọ. Òun ni mo ṣe sọ fún iṣẹ́ tá ń ṣe yìí, iṣẹ́ mi ni. Olúwa kò ní ṣe kíni, kò ní pín ògo ẹ̀ pẹ̀lú ẹnikẹ́ni. Àwọn màlẹ́kà yẹn wọ́n jẹ́lọ́sì kù. Wọ́n máa chase àwọn ọkùnrin tó máa wá báyìí, wọ́n máa chase wọn dànù ni. Part of the anointing kẹ̀. Ẹ máa kọ́kọ́ lọ pé fún Màmá Elisa. Màmá Elisa wo níbi tí Celine wà. Ó kù díẹ̀ ká gbọ́ tán. Láti bọ́lẹ̀ pé kí ló dé tẹ́ ṣe kí ní ìdíje bí fẹsẹ̀ rẹ̀. Mo ní wá mọ́ mo ní wá mọ́. Ìjọba máa gẹ́gì dáìbà fún èèyàn ńlá ní inú ìjọ rẹ̀. Wọ́n máa gẹ́ẹ̀tì èèyàn. I love this brother. He's a kind-hearted person. Pé èèyàn ńlá ni yín. Wọ́n máa gẹ́ẹ̀tì mọ́tò fún yín nínú ìjọ yìí. For real, I'll be so happy. Ṣé wọ́n tiẹ̀ ṣì fún lówó tó máa fi jẹun? Ṣé wọ́n tiẹ̀ ṣì mọ ibi tó ń gbé? Gbogbo nǹkan tí ìyá yẹn nílé ayé ẹ̀ pátápátá
inú yàrá kan ló wà. Wọ́n dẹ̀ ní family sitting room tí wọ́n jọ manage pẹ̀lú àwọn siblings. Yàrá tí wọ́n tó jẹ́ yàrá wọn yẹn tó bẹ bá rí nígbà tí wọ́n fi hàn. I fainted. Ẹ ṣá mọ̀ Nàìjíríà. Àwọn ilé tó jẹ́ pé ó máa kanra àwọn báyìí ni tí kò ní sí wọ́n ṣí window wọn tipátipá ló fi máa rí pé òòrùn wọlé. Everything was so dark, kò tiẹ̀ sí náà nílò àwọn alágbára tàwa. Àtàbọ̀ àti ike àti bẹ́ẹ̀dì irin yẹn ti já gbogbo ẹ̀. I fainted. It is well. Hallelujah, hallelujah, hallelujah. Jésù ní orúkọ ti Bàbá àti ti Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́, àní fi arúgbó ṣagbe jẹun. Ẹ̀yin tẹ́ jẹ́ kí ọ̀rọ̀ yá yìí kó rí báyìí bí ò ní sọ rẹpẹtẹ o. Ṣùgbọ́n Olúwa nawọ́ sẹ́yìn náà. Nípa oore ọ̀fẹ́ olùgbàlà, gbogbo ohun tẹ́ rò pé kó jọ, aṣọ tẹ́ kó jọ sínú ilé, aṣọ tí ò nítumọ̀, ẹ̀ṣọ́ táwọn ìyàwó yín rà sínú ilé tí ò lè bá wọn wọnú kòtò, ilé tẹ́ kọ́ tó yẹ pé tẹ́ bá ti lọ ó ti lọ náà nìyẹn, kò sí ọmọ tó lè maintain ẹ̀. Ẹ wọlé Abíọ́lá, MKO Abíọ́lá, wọ́n show mansion náà ó ti ń fu koríko. Mo gbà ládùúrà forí kọ̀ọ̀kan tó ń gbọ́ mi, tó tún máa gbọ́ mi, tó tún máa wò mí, ẹ̀ ní ṣàgbéjẹun lọ́jọ́ alẹ́. Ṣùgbọ́n àwọn tó sọ ìyá yìí di ẹni tí wọ́n ń ṣe agbe fún jẹun, ohun tó bá tọ́ sí yín Olúwa gbé fún yín lódindi o. Àmì àṣẹ Ìdùmarè. Mi ò ṣe pé I'm not here to curse anybody or to be angry with anybody. I'm just too upset to be angry with anybody. My spirit is so blessed and I just want to remain calm. I've been praying for the Lord to sustain me on how to handle tonight's program. Wọ́n máa ń tọ́jú mi nígbà tí wọ́n bá ti rí mi. Àwọn tó bá rí ìyá yìí lójú títì ni wọ́n máa ń fún wọn ní 5 naira, 100 naira, 50 naira. Man, the young chap who sọ pé ẹjọ́ ẹni tẹ̀tẹ̀ bá ní fún ẹni yẹn mú owó wo ló fẹ́ níbi onion color yẹn. I think so. I think it's 1,000. Yes. Onion or purple color yẹn. Yeah. Màmá yẹn ni wọ́n máa ń tọ́jú mi tán bá ti rí mi. Ẹni bá fìyà jẹ arúgbó tó bá dùn fún láàárọ̀, bá mi lù ṣe máa rí lọ́jọ́ alẹ́ o. Àgàgà ẹni tó ń ṣiṣẹ́ Olúwa. Ẹ̀yin ọkùnrin ẹ máa sọ pé ẹ ń ṣiṣẹ́ Olúwa. Àwọn ìyá yìí tí Jésù gbé níyàwó ńkọ́, tí ẹ̀mí gbá gbogbo àgọ́ ara wọn pátápátá, tó lé gbogbo ọkùnrin sá kúrò lọ́dọ̀ wọn, àbí torí pé ẹ̀rí wọn kù mọ́lẹ̀ lè ṣe rí pé ẹ lè ràn wọ́n lọ́wọ́. Ó mà ṣe o. I pity all of you. Ẹ mọṣẹ́ Olúwa, ẹ mọ nǹkan tán pẹ̀lú Olúwa. You are not even baptized. You are not even a good Christian. You are not even a Christian. You don't even know what it means to be a Christian. Sultana lẹ́gbà
Sultana lẹ́mọ̀ ìlànà líńtọ́kọ sínú ìwé lẹ́mọ̀ mọ ẹni tó ní ìlànà. I give glory to Jehovah Almighty pé sẹ̀lẹ́kọ́ ni mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìjíhìnrere mi. Kí ọmọ sẹ̀lẹ́ kó tó lè yọ owó kó tó lè fún èèyàn ó máa ń ní ọ̀pọ̀ lára nítorí pé you don't know the blessings in giving to the true needy, not pé àwọn ibi tẹ́ máa ń lọ náwó yín sí ní church tí wọ́n ti brainwash yín tó ti tán nǹkan lá tó ti sin nǹkan tó ti gbé nǹkan sára tó yẹ pé nǹkan tó bá sọ pé kẹ́ ẹ ṣe lẹ̀ ń ṣe. Ṣùgbọ́n wọ́n ti ponú yín papọ̀ débi pé tẹ́ bá rí ẹni tó wà in true need ẹ ní owó yẹn ẹ gbọ́dọ̀ mú dé church yín ni. Ta ni church tí ò bá ń ṣe pé ẹni tó dúró síwájú ẹ tí ìyà ń jẹ yẹn. Ọmọ ṣèkejì mi a kú ọjọ́ mẹ́jọ. Ibi tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ wá dùn mí dé. Tó bá sọ pé ìyá yìí ẹ wá rí kíákíá làwọn tí Kétu máa ń fún ní instruction náà ti máa yan committee náà ti máa kọ mílíọ̀n sílẹ̀ náà máa lọ ra pósí àbòsí tó bá dẹ̀ tó máa sín náà wọ́n máa lọ tẹ sójú gbangba ayé ni wọ́n á lọ jùnú síbẹ̀ ṣùgbọ́n pósí yẹn kan lè sọ pé yéè shame on all of you ẹ mọ ẹni tó ń jẹ́ Ọlọ́run ẹ mọ Jésù Kristi iṣẹ́ ibi ọwọ́ yín ẹlòmíì bẹ̀rẹ̀ dáadáa ṣùgbọ́n níbo ló wà lénìí ó ti wà nínú ọ̀fìn ayé nínú òkùnkùn. Ó ń ṣìyàn ọ̀pọ̀ ló máa run ilẹ̀ pa tó bá kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn wọ́n máa run ilẹ̀ pa. Wọ́n dẹ̀ ń pera wọn ní bàbá olóyè gbogbo oyè sẹ̀lẹ̀ ọ̀rọ̀ wọn ló wà. Ó mà ṣe o. Màmá yìí sọ pé àwọn tó ń rìn lọ ní títì tán bá rí wọn máa ń tọ́jú wọn dáadáa. Your Eminence, Pastor Oshoffa, you sent this woman out to go and start preaching and start doing revival with all gbogbo àwọn bàbá olóyè, but nobody cares about her feeding, where she lives. Tí ẹ mọ̀ bóyá ó ti di ghost. Tí ò bá sí ọmọkùnrin yìí tí Ọlọ́run lò láti sọ pé mo lò ẹ́ gẹ́gẹ́ bí gègé àti ìwé láti lọ sọ fún obìnrin yìí pé mo ti ṣíwé ìrántí kan. Gbogbo ẹ̀yin òṣìṣẹ́ Olúwa, ẹ̀yin bàbá gbàǹgbàǹgbà, ẹ kú iṣẹ́, ẹ kú bẹ́ẹ̀ ti yàn, ẹ kú bí tọrọ ayé yín tó dorí kọ, ẹ jẹ́ sọ́nọ́bà bísíà. Èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o, ẹ̀mí àwọn wòlíì ló sọ bẹ́ẹ̀, torí ọ̀pọ̀ ló bẹ̀rẹ̀ dáadáa ṣùgbọ́n nígbà tó di ọ̀sán yìí ìwọ́gun ò tiẹ̀ lè sọ pé bí báyìí ló wà, ká má wàá sọ pé ó mọ ibi tó fẹ́ sùn sí, ó ti balẹ̀ ayé ẹ jẹ́, ó ti bàrìnṣẹ́ jẹ́, ó ti bàṣẹ́ ìránṣẹ́ ara ẹ jẹ́, ìmísí tó wà lára ẹ gan ó ti lọ.
ó kàn ṣe gbájú ẹ̀ lọ ni. Akẹ́yìndé gbẹ̀gbọ́n ọmọọba, I greet you. Adeleke, God bless you. Mo try láti calm down ni o. Olùṣọ́ Adétòkunbọ̀ Ṣóyọ́yè from Antwerp, Belgium. Ẹ káalẹ́ o, ẹ kú iṣẹ́ Olúwa o. Ó ní màmá yẹn sọ pé eléyìí tẹ́ fún mi yìí ẹ ráyọ̀ gbà mílíọ̀nù lọ́lọ́run máa fi san fún yín padà, just 1,000 to an icon of Celestial Church of Christ. Ẹ mọ̀ pé normally mo sọ pé mo fẹ́ ṣe program fún Tọ́ṣọ̀ lénìí, but after some quiet moments, I'm not going to say anything about Tọ́ṣọ̀ anymore. Alágẹmọ ti bímọ ẹ̀ náà, bímọ ojú dọwọ́ ẹ̀. I have really tried my best. Keep it up. Ìgbẹ̀yìn ló máa ń ṣe kí ni umbrella máa ń di ẹrù fún ẹni tó gbé dání. Keep it up. But for your information, my darling brother, all those stories tó rò pé ó ń sọ nípa papa, ó fi ń ba iṣẹ́ tí bàbá yẹn ṣe sílẹ̀ ni, because you are lying against the man's spirit. Àwọn idiot tó ń tẹ̀lé ẹ kàn máa tẹ̀lé ẹ. Mo mọ̀ pé tí èèyàn méjì kì í pàdánù ọ̀rọ̀, but it's very unfortunate position tí o ti fi àwọn tó wà ní Kétu sí. Ọlọ́run á jí wọn níyè tó bá yá. Hallelujah. I'm not going to do anything concerning Tọ́ṣọ̀ again on my program. Ìwọ ló ní bàbá ẹ̀ continue láti máa bá àwọn iṣẹ́ tó ṣe máa sọ story. The video you mentioned, I have the video. Video tó lò tó ní bàbá ó ní electric shock mú wọn ń gbọ̀n pìkìpìlẹ̀, wọ́n ní kinní kan mú wọn pìkìpìkì. I have the original video. You lie. Ilọ́ tó dẹ̀ ń pa yẹn, òfin bá rìn àjò bàbá yẹn, òfin dọ̀tí ẹni. Now, the next video ni video ibi tí wọ́n ti lọ rí màmá yẹn nílé. Show you níbi tí wọ́n ti lọ rí màmá yẹn nílé. I'm sure most of you've seen it on Facebook. Yeah, I will post it later. But this is the video tí Tọ́ṣọ̀ tó fi pa irọ́ ẹlẹ́yà tó pa, for you to know that I have it. This is the video. This is the video. I will post it later. Rí bí tí papa ti sọ pé electric ló máa wọn gìsìgìsì àbí tó máa wọn gudugudu àbá olóṣòṣò. Keep it up. I'm not going to say anything about you anymore. Ǹjọ́ mọ̀ nǹkan tó ń ṣe ẹ́? Ó sọ̀rọ̀ sọ́bọ́tò. Wọ́n ti ní ẹ̀gà kọ́lé, ẹ̀gà fẹnu ẹ̀tú.
wọ́n ti ní ẹnu òròfó ló máa pòròfó pé ẹnu ẹ̀ ló máa fi parẹ́ ó ti lọ tẹnìkan ní gìgìrísẹ̀ èmi ò dẹ̀ ní forí tèmi gbé nǹkan tí kò ṣe tèmi. That is the more reason I'm told not to correct you anymore. Ẹ wo ilé màmá ni ibi tí màmá yẹn gbé ni ẹ jẹ́ kí n mú láti bẹ̀rẹ̀. Where she stays. Oh, ja, Michael. I'm shaking. I mean, no, I'm shaking. This is Mama rooms. Mama said she needs a glass, but I believe we can do better. Let's renovate it to a greater taste for our place. Look at where Mama stays. See her bed. This is Mama. Can see Mama. Then I lost it room. I don't want to show this thing. I don't want it anymore on my face, on my program. Something really, really upsets me this afternoon. Was it this afternoon or yesterday? Yeah, it was yesterday. Olaoluwa Oshoffa, you know, I'm so disappointed that you could use this mama's situation to do advertisement, to use her to do another advertisement. Olaoluwa Oshoffa, ṣé àsìkò tó jíwọ́ rò pé ó yẹ kó lo bàbá yìí láti fi ṣe advertisement iṣẹ́ tí bàbá yín ṣe? Mi rò pé máa ń ronú rárá. Ẹ kí ronú. Tá bá rò pé eléyìí sàn, èmi àtúgbé tiẹ̀ jáde. I'm looking for that video because I downloaded it. I was shocked. I found it. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣá. Àwọn wo lẹ́jọ́ máa ń ronú lọ́kẹ́ tó ṣe nǹkan? Àwọn wo lẹ́jọ́ máa ń ronú? Gbogbo wa la mọ̀ pé ẹ fẹ́ ṣe 40 years tí papa kú. Gbogbo wa la mọ̀ pé ẹ fẹ́ ṣe. Tí Benjamin náà dẹ̀ ti jáde torí ẹ kọ́ àwọn èèyàn 100 and something tí Tọ́ṣọ̀ kó jáde pẹ̀lú girlfriend ẹ̀ ẹ̀bùn oníhòhò. Tọ́nà àwọn yẹn náà máa ṣe committee tán kó gbogbo èrò 104 náà máa organize 40 years tí papa jáde láyé. Ṣó tó bá yẹ pé fídíò yìí ó gbé jáde last week kò ní mean anything to me. Bọ̀ gẹ́gẹ́ bí ọmọ Àwórì tí mo jẹ́, mo létí inú mo dẹ̀ rí tìta, mo lójú inú mo ní tìta, mo dẹ̀ ọpọlọ mi dẹ̀ sound. Situation tí ìyá yìí wà lè wá rò wípé ẹ lè fi ṣe countdown ọjọ́ tí anniversary bàbá yín máa dé. Tẹ́ máa ṣe wá fi ń polówó miracle
àbí tí Olúwa gba ọwọ́ papa ṣe ṣùgbọ́n tó jẹ́ pé obìnrin yìí ló give testimony ẹ lè ti ní fídíò ẹ lọ́wọ́ tipẹ́tipẹ́ o because she looks so clean and so neat wà lórí good chair gbà tẹ́ fẹ́ record ẹ tẹ́ fẹ́ lò ẹ dress ẹ very very well without even knowing where she lives. And you are all used and dumpers. Ẹ wo fídíò yìí. Many of you lè ti rí ní orí kíní. Àwórí lèmi. Báwa ṣe máa ń ronú máa ń yàtọ̀. And èmi personally mo máa ń think deep gan. Nígbà tí mo wọ sàlẹ̀ sí àníyànjú nígbà tó ìyanu tó ṣe lójú mi wọ́n gbé ẹnì kan wá láti pè fún mi wọ́n sì lè ti ṣe yẹmẹ̀tò nígbà tó wọ́n gbé alágbàásí nínú ẹ̀wà nínú oyún aṣọ pẹpẹ ńlá nínú pẹpẹ mo ní ọ̀rọ̀ àwa bàbá wa dákun lára bàbá wa sàmọ́ra mo ní ọlọ́run mi ọlọ́run mi ọlọ́run ọ̀sẹ̀ tí kò kù méjì arábìnrin tó wà nínú yìí tí wọ́n gbé alágbàásí nínú yìí tó lẹ̀ bá ọmọ tó wà nínú yìí ṣíra bàbá wa bẹ̀rẹ̀ sí ní gbàdúrà sí i alágbà pẹ̀lú ọmọ yẹn yí pírípírípírípírípírí pẹ̀lú ọmọ yẹn nínú náà bàbá ní pé kí wọ́n fún ní ohun omi pẹpẹ ni wọ́n fún un ní alágbàṣe jáde láti inú arábìnrin yẹn nìyẹn. ọmọ tó dẹ̀ wà nínú arábìnrin yẹn ó ti lọ pé oṣù mọ́kànlá lẹ́sẹ̀kẹsẹ̀ ó fi ọmọ bẹ̀rẹ̀ sí ní mú ọmọbìnrin yẹn ó fi ọmọ yẹn lọmọ yẹn tó ní ọkùnrin lọmọ tí ọmọbìnrin yẹn fi. Ẹ jọ̀ọ́ ṣé mo wà oversensitive ṣó yẹ kó jẹ́ pé nísìnyí náà máa gbé fídíò yìí jáde wọ́n ti ṣe sílẹ̀ yes but this is not the right time ṣé kí ni ìkọ́ yẹ kí ni fídíò yìí tẹ́ gbé jáde Ọláolúwa fídíò yìí tó gbé jáde kí ni ìtumọ̀ ẹ̀ ṣé pé ẹ fi confirm pé ìyá yìí ọmọ ṣẹlẹ̀ ni àbí I don't know àní gbogbo yín bákan náà ni Ọláolúwa kò dẹ̀ pé wọ́n ni o kò yẹ kó jẹ́ pé wọ́n náà máa ní kó gbé kíní jáde àbí wọ́n ló máa gbé kíní jáde. ní ọmọ Yorùbá ọmọ kóòtù òjíire ẹ ronú sí ọ̀rọ̀ yìí kẹ́ sọ̀rọ̀ sí alábòsí lẹ́yìn tí ò bá rí kọ́mẹ́ǹtì sọ tí ò bá rí kankan sọ ẹ jẹ́ n tún gbé jáde fún yín. ìyá tí wọ́n ń tọrọ owó fún lọ́wọ́lọ́wọ́ tí kò ní ibi tó máa sùn tí wọ́n ní bẹ́ẹ̀dì spring bẹ́ẹ̀dì àwọn mi ò fẹ́ play gbogbo bẹ̀ yẹn ni spring bẹ́ẹ̀dì ti já dànù. àwa láti. ẹ jẹ́ kí n tiẹ̀ jẹ́ kẹ́ tiẹ̀ gbọ́ nǹkan tó ń sọ ń bẹ̀ yẹn completely. Mama rooms. Mama said she needs a glass, but I believe we can do better. Let's renovate it to a greater taste for our place. Look at where Mama stays. See her bed. This is Mama. Every bed in bed, yeah. Orí bed ni gbogbo àwọn ke yẹn wà o. Can see Mama. Bẹ́ẹ̀ ni ẹ ká lọ sí the room. Sitting room nìyẹn. Ṣé ti confirm o? The reason tó fi rí bẹ́ẹ̀ yẹn ni wípé ó jẹ́ family sitting room. It's not our own personal sitting room. The sitting rooms of our own celestial icon.
Mother Celestia Elizabeth KEYINDE Peters. But look at where she stays. We really need to do better. We really need to do better. Please, I am begging each and every one of us, please. Let's come out together. Let's come together and let's do something for Mama. Mama, ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀. Ẹ jẹ́ kó mọ̀ pé ẹ nílò ìrànlọ́wọ́ wọn. Ẹ bá wọn sọ̀rọ̀, ẹ jẹ́ kó mọ̀ pé ẹ nílò ìrànlọ́wọ́ ẹ sọ̀rọ̀. Ẹ máa sọ̀rọ̀ báyìí, ẹ jẹ́ kó mọ̀ pé ẹ nílò ìrànlọ́wọ́ wọn gidi gan-an. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ ìyá mi, ọmọ bàbá mi, mo ní ìrànlọ́wọ́ wọn. Mi ní wíńdò ní ilé, wíńdò mi láìlọ́ọ̀ ni mo ti kùn ún. Àti pé dáìkì tí mò ń sùn, ó ti ṣe jágajàga. Mo tẹ̀ ní ìbẹ́ẹ̀dì, mo ní ìbẹ́ẹ̀dì, mo tẹ̀ ní ìṣẹ́ǹdì tí màá fi máa ṣe. Gbogbo ẹ̀tẹ̀ náà máa ṣe ju ẹ lọ́gán sẹ̀ lágbára Ọlọ́run. Lágbára Ọlọ́run. Ẹ gbàdúrà fáwọn olólùfẹ́ yín. Ẹ jẹ́ kó mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ wọn gidi gan-an. Ọlọ́run á ràn yín lọ́wọ́ o. Àmín. Ọlọ́run á tarí láàrin. Àmín. Ẹ ní forí ṣánpọ́. Àmín. Ewé ńlá yóò tẹ̀ nínú sí wẹ́wẹ́. Àmín Jésù. Kíni ẹ ti máa mú tọ́lọ́ ọkọ̀ náà kò ní ní yín lára. Àmín Jésù. Bàbá ọ̀sán ìsọ̀rọ̀ lẹ́ni ẹni tó bá tọ́jú mi fún òun. Ó lóun máa bùkún fún. Ó lóun máa ràn án lọ́wọ́. Òun máa gbé ká. Òun ló tọ́ mi tàgbà ń wá kí bàbá dàgbà. Láti 1951 ni mo ti wà lọ́wọ́ wọn. Mi ò bímọ. Ọkọ mi bẹ̀ ti kú pásítọ̀ ti something years ago. Ìdákìrì yẹn náà ta, ìdákìrì náà pọ̀. Ó pọ̀ ní oríṣiríṣi tí mi ò lè kàtó. Ẹni Ọlọ́run kù ló ń kù mí. Ilé ẹ̀kọ́ mi kọ́ fún wa. Àkọ́bí màmá mi kọ́ fún wa. Ibẹ̀ ni mò ń gbé. Ó lóun kọ́ ilé ìfún wa. Ìṣe pé bóyá òun ló ṣáìpẹ́tẹ̀. Ó ní ṣùgbọ́n àwọn ọmọ òun àtàwọn àbúrò mi lòun ṣe torí ẹ̀kọ́ lóun fẹ́ pé a sọ́kà. Ibẹ̀ ni mo wá, ilé yẹn ni mo wá wà báyìí. Èmi àtẹ̀gbọ́n mi tí wọ́n dé ìlú ní là ń gbé mi ilé ṣùgbọ́n oníkálukú ló ní yàrá ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ jọ̀ọ́ mo sọ lọ́ọ̀bẹ̀rẹ̀ orí ìpínlẹ̀ mo àti ìpínlẹ̀ àti ọmọbìnrin ẹ ràn mí lọ́wọ́ o. Mo ní ìpè àmì, mo ní ìpè ìrànlọ́wọ́ nínú Ọlọ́run ọ̀sọ̀tọ̀ Ọlọ́run àti Ọlọ́run agbára òkùnkùn ìpínlẹ̀ sílẹ̀. Àmín Jésù. Ọlọ́run àjàyí láàrin ẹ lóògbé ìlú. Ẹ ṣé gan mọ́ ọ̀nà. Ọlọ́run á gbà fún wa. Mo mọ̀ pé àwọn tó ń gbọ́ wa náà nílé lóko wọ́n á ṣe nǹkan kan sí i. Àwọn tí wọ́n dẹ̀ ti ń fi tọ́rọ́kọ́bọ̀ ńlẹ̀ náà ẹ bá ṣàdúrà fún wọn pé Ọlọ́run túbọ̀ gbé ọwọ́ wọn sókè wọ́n lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Àwọn tó ràn mí lọ́wọ́ kódà ẹni tí mi ò mọ̀ àtẹni tí mo mọ̀ tó ràn mí lọ́wọ́ wọ́n fún mi ní tọ́rọ́kọ́bọ̀ ọ̀jẹ̀ ìmọ̀ àlàyé pé bóyá mi ò bímọ. Nítorí mo lọ́rọ̀ ìjọba àtọwọ́ wọn tó kù. Àmín Jésù. Láti wọn ká máa ràn mí lọ́wọ́. Ìyá ọlọ́sẹ̀ náà máa ń ránṣẹ́ sí mi. Àmín. Ẹ ṣé gan mọ́. This is the okay. This is the shepherd's wife of CCC Bethlehem Parish at CPI. Mama, we want to say a big thank you to you too for supporting our Mama massively. We really appreciate you, ma. So, ẹ jọ̀ọ́ ma, nǹkan tẹ́ tí ń bá wa ṣe, tẹ́ tí ń ràn wọ́n lọ́wọ́, ẹ má padà lẹ́yìn wọn, ma. Ẹ jọ̀ọ́, ẹ ṣé gan ma. Ẹ ṣé gan. Màmá dáadáa ni màmá wa náà ni. Láti ìgbà tí wọ́n dẹ̀ ti wà ní Bethlehem Parish, gẹ́gẹ́ bọ́ ìjọ pé ẹ̀mí Ọlọ́run ló darí àwọn sí Bethlehem Parish láti máa worship pẹ̀lú wa. Ẹ̀mí Ọlọ́run ló gbé wọn wá síbẹ̀. Wọ́n dẹ̀ ti wà pẹ̀lú wa ń bẹ̀ àti wọ́n ṣe àwọn ohun tó dára papọ̀. Yóò ṣe ìkórè àbí oṣù gbogbo tó lágbára Ọlọ́run àmà fún àdọ́ṣe gbogbo àwọn àgbàgbà tó wà ń bẹ́ẹ̀ náà àti gbogbo àwọn yòókù kò sẹ́ni kankan tó fìgbà kankan fún màmá sílẹ̀ wọn á fi màmá sílẹ̀ ní ìgbà kankan tó Ọlọ́run àtúbọ̀ máa ràn wá lọ́wọ́ gbogbo àwọn tó dẹ̀ jẹ́ afẹ́nifẹ́re fún màmá náà lórúkọ Jésù náà máa bò fún yín àwọn tó ń sẹ́ńdì owó sínú àkáǹtì mi láti fún màmá gbogbo ni mo fún jíṣẹ́ fún màmá gbogbo ni mo ń sọ fún wọn èyí ni mo fi kankan lágbára Ọlọ́run àgbóyin lọ́wọ́ sókè ẹ̀yìn táwọ́ náà Ọlọ́run máa bò fún yín àwọn ọmọ yín náà wá dé ibi gíga o gbogbo tẹ̀lé síà ẹ máa rí ìlú lórúkọ Jésù Ọlọ́run àwọn àpẹẹrẹ wa ẹ ṣé gan mo dúpẹ́ o mo lè dúpẹ́ lọ́wọ́ tẹ̀lé síà gangan náà tẹ̀lé gangan mo dúpẹ́ lọ́wọ́ yín olórúkọ Jésù ìpè yín ò ní dàrú ìpè náà nìkan tẹ́yìn náà ṣiṣẹ́ lé lórí kí ṣe gbogbo ìpè yẹn ìyẹn máa jókòó sí àyíká Ọlọ́run nìkan láti ṣe lára ìpè lẹ́yìn náà ń ṣe
lórúkọ Jésù àgbélébùú náà ò ṣe lé lórí lọ́wọ́ Ọlọ́run máa ràn yín lọ́wọ́ lórí tẹ́yìn náà rokun orí sí tẹ́yìn rokun orí sí orí àti ilẹ̀ wá fún yín lórúkọ Jésù ìdáwọ́lé yá máa yọrí sí nínú lágbára Ọlọ́run ẹ̀yìn ṣubú dànù ẹ̀yìn pàdé lẹ́yìn ní o alákòóbọ̀ náà ní ìpínlẹ̀ àjò yín lóṣù ìdáwọ́lé àmàyọrí sí ẹ ṣé gan mọ́, I really appreciate. So dear Celestial families, please, we want to feed you because we will be going to bank tomorrow to create a BVN account and account details in general for Mama. So please stay tuned, am I worried? And please, for the sake of one thing, Ijo'Mimo tèmi látọ̀run ló ti wá, àwọn tó sì níbẹ̀ nínú mọ́lẹ̀ náà wá. Please, ẹ jẹ́ ká jọ sowọ́pọ̀ nínú ìfẹ́, ká jọ wá ìdàgbàsókè fún ìyá wa yìí, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ ṣé gan. So we get back to you guys. Thank you. Hallelujah. So woman tí orúkọ ẹ̀ wà nínú account details tó jáde ni I'm not doubting her, far from it, but àwọn tí wọ́n fẹ́ ràn wọ́n lọ́wọ́ láti side ọ̀dọ̀ Ọlọ́mọ Plenty, màá gbé account number jáde. Àwọn èèyàn tí ń sanwó sínú ẹ̀, mo dẹ̀ ti make a special, mo ti build a special, mo ti create a special admin fún màmá. Ẹ mọ̀, tá bá ti ní àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn, bá ṣe máa ń ṣe nìyẹn. A create forum fáwọn tó máa mójútó owó yẹn tí tówó yẹn fi máa dé, tó máa fi ṣe kìṣe, tó máa dé ọwọ́ ẹni tí a fẹ́ fún ní owó. I have pictures, I have videos. Tó jẹ́ pé látàpọ̀ mi gangan ni o, tí kìí ṣe pé bóyá ẹnì kankan ló dáwó jọ. So but this one, torí pé eléyìí jẹ́ ti Ojúkáyé, mo ti create WhatsApp forum. So if I will post the account details, tẹ́ máa lè sanwó sí pẹ̀lú code màmá. Tẹ́ bá ti fi code wọn sí, because ẹ mọ̀ pé oríṣiríṣi owó ló ń wọlé fún àwọn èèyàn, àwọn arúgbó, owó àwọn ọmọ kéékèèké, ìyẹn wà lọ́tọ̀ọ̀tọ̀. So tẹ́ bá ti fi code tí màmá sí, wọ́n ti mọ̀ pé owó màmá nìyẹn. Àwọn tó dẹ̀ wà, mo tẹ̀ tí ń jù wọ́n sínú group tí mo ṣe sílẹ̀ fún màmá. Àwọn tó wà ń bẹ̀, wọ́n monitor owó ṣe ń wọlé. I'm not saying that bí wọ́n ṣe ṣe general one kò dáa, but I love doing my things separately. Ká tó ṣe wá sọ the joint venture. Nítorí ọ̀la náà ni. God bless you. If you'd like to join me in celebrating this mama remaining lives, many years. Torí wọ́n ti ṣiṣẹ́, ẹni ṣiṣẹ́ lónìí ọ̀run. Àsìkò àti jẹun wọn ti wá tó báyìí, wọn ò ní palẹ̀ mọ́. Owó tá ń dá fún wọn lọ́tùn lósì yìí, wọ́n máa fi tọ́jú wọn, ó máa yọ lára wọn, ó máa yọ lẹ́ẹ̀kẹ́ wọn, wọ́n máa rò bọ́ọ̀sì wa, wọn àwa nígbà owó náà kan kó lọ sí hospital lọ fi tọ́jú wọn lórúkọ Jésù. Àní fi ra pósí fún wọn láṣẹ Ìdùmarè. Màmá bímọ o, wọ́n bímọ, wọ́n bí àlàáfíà, wọ́n bí ẹ̀mí gígùn Olódùmarè. Wọ́n dẹ̀ ní ọmọ tó ná ọmọ pa, Jésù Kristi Olúwa àti Olùgbàlà. God bless you. If you want to, you can join me on WhatsApp if you have something, but I'm going to post the account details after this program. So then with instruction and everything, I really appreciate you if you can join my, my friend may not be your friend. So when they took Bolatodome,
wọ́n lè má gbọ́ láti bòmí. So nǹkan tí Facebook wà fún ni. God bless you. I really appreciate each and every one of you. Ṣùgbọ́n bàbá mo bí yìí ná ẹ wá nǹkan kan ṣe sí o. Ẹni kí màmá yìí kó bọ́ síta kó bẹ̀rẹ̀ máa lọ ṣe revival pẹ̀lú àwọn bàbá alágbádá rainbow color without any hey, ìwé nínú you know ẹ jọ̀ọ́ jẹ́ kí eléyìí kó jẹ́ kí ni kó jẹ́ how do I call it? Kó jẹ́ ìkìlọ̀ fún gbogbo wa pátápátá. Ẹni ṣiṣẹ́ ló ní ọ̀run ní tòótọ́. This mama served CCC diligently since 1961 till date, and she's still living in penury. And our hymn 6113 says, ẹni ṣiṣẹ́ ló ní ọ̀run. Múra síṣẹ́. Ìgbà ìkẹyìn fẹ́rẹ̀ dé. Iṣẹ́ là ń wò níbẹ̀. Àná àwọn màmá tí wọ́n ń ṣiṣẹ́ yìí láti nígbà tó ṣì wà ní Ṣàngó Òde títí tó fi di Ọya Anúgbá at this old age. Èwo nínú ẹ̀yin ọmọ Ọ̀ṣọ́fà lẹ́mọ̀ bí tí ìyá yìí wà Ọ̀ṣọ́fà dynasty. Ṣùgbọ́n gbà tẹ́ fẹ́ mú ìlò ìyá yìí láti fi ṣe advertisement fún archive 40 years demise of Pius BJ. Ẹni pé kó sọ̀rọ̀, which she did. Is that good? Is that nice? Fídíò ìyá yìí ó sọ mí di oríṣiríṣi nǹkan tó ṣe bá mi lẹ́rù ni àwa ti sìn àti rí outcome iṣẹ́ tí màmá yìí ṣe. Àwọn màmá yìí torí àwọn méjì ikọ̀ wọ́n pọ̀ o bí bàbá tí a ṣe kinní fún ní Abẹ́òkúta ṣe rántí. Kí nìkan tí wọ́n jẹ́ ń bẹ̀? Wọ́n ṣiṣẹ́ ṣùgbọ́n èyí tẹ́ ṣe abracadabra ẹ̀yin lẹ́ ń yọkùn ikùn tẹ́ẹ̀dẹ́ yọ bẹ́ẹ̀ ṣe ń yọkùn ní àti yín ló ń tóbi ju ara yín lọ. Ẹ máa ìjẹ́ wùrù láì mọ̀ pé health yín lẹ fi ń ṣeré. Ẹjọ́ irú encouragement wò. Because when she was mo ti wà discouraged. Jésù ló ní ẹ̀mí mi bí mo ṣe wà. Jésù ló ní agbára tó lè mú mi láti tẹ̀síwájú nínú iṣẹ́ yìí. Ṣé kí àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn káwọn náà tó fi ara tẹ̀mí ṣiṣẹ́ and end up like this? Because àwọn youth yìí náà ṣàwọn gbogbo kìíní. EMF, you authorize him pé kó máa lọ ṣiṣẹ́. Ṣé ẹ̀yin ò wá ṣiṣẹ́ ọ̀run ni? Bàbá torí òun ni mo rí yín ní Manchester tẹ́ ẹ̀ rò yẹn ẹ̀ ń rò sọ́tún ẹ̀ ń rò lósì. Ijó yẹn kà màmá. Àwọn ọmọ akọrin tó kọrin fún yín àwọn lọ̀rọ̀ kan lọ́la wọ́n kọrin yẹn orin yẹn super. Bí bàbá mi ṣe rọra ń rò rè wọ́n ṣe ń rò rè bẹ́ẹ̀ ni
bá mi Fájúsì báwọn náà ṣe ń ṣeré gbogbo wọn onígálùkù pèlè mọ́ pèlè 2 pèlè 3 bẹ́ẹ̀ ni àfáàrà yìí mú làwọn náà kórùn gbọ̀njọ sẹ́nu àníkẹ́ má ní rọ̀gbọ̀n ẹ̀tírì mọ́ ìdáhùn ni ẹni kan máa lọ evangelize on barefoot at her age ní condition tí Nàìjíríà wà yìí ẹ̀yin kẹ̀dẹ̀ ní first class ilẹ̀ ń wọ̀ káàkiri àti the best car Olúwa ń wojú gbogbo wa Ọlọ́run Olódùmarè kú ìfaradà my vineyard workers, women, my heart is bleeding for all of you. It's good to serve Jehovah Almighty. Ó pé gan, èrè pọ̀ níbẹ̀ rẹpẹtẹ, but èmi kan fún ara mi mo ti ronú mi because mo rí pé àtàgbà àtọmọdé nobody wants to listen. Tí n bá ní ẹ má ṣe báyìí, it's for your own sake. Tí n bá ní báyìí ni, it's for your own sake. This mama, she's filled with spiritual gifts. Ibi tí wọ́n dẹ̀ wà yẹn, I'm sure wọ́n bless wọn every day. Spiritually. Presence wọn láàrin wọn alone is a blessing. How I wish I can just come and kidnap this mama. Kí n wá tì wọ́n mọ́nú ilé mi. Kọ́ máa jẹ, kọ́ máa mu, kọ́ máa sùn, kọ́ sá, kọ́ máa gbáyùn bí ìranù ṣúgà. Kí kọ́ máa wojú wọn lásán. Gbogbo fídíò tí Ọláolúwa tó ṣe, tó gbé jáde, tó rẹ̀ ti ṣe wọ́n lóríṣiríṣi. But you shouldn't have, posted that video out. It's an insult to this mama. A big blunder on your part. I pray and I hope that this situation of today will be a wake-up call to every single one of us in CCC. Yeah, serve God with, wisdom. Because should anything happens, Kolori Dori and last they don't want to know about you. Irú mama yìí ṣe nítorí pọ́rọ̀ wọn ti di ọ̀rọ̀ ariwo ìta yẹn sìn tí ìyá yẹn tán bá sùn tí mo dẹ̀ mọ̀ pé kò tí ìyá ń sìn lágbára Ọlọ́run tán bá sùn ẹ̀rí epo sí ńlá. So if you want to be part of my Olomo Plenty Foundation aid group, I will post the account details now. So you will send in whatever you have and then forward your slip to me, which I will forward to the admin, and we'll be doing the accountability on live as she will receive the envelope. Not that Oma glossy Oma lo transfer Oma ni ofege ni transfer o wọlé o balance o fò sókè o fò sílẹ̀ èmi ò kì í ṣe tèmi bẹ́ẹ̀. Help me share. God bless you. I really appreciate you. May Jehovah Almighty be with each and every one of you. I love you with the love of Christ. It's good to serve God. Bí tó bá jẹ́ wòlíì kò worth it. Ọlọ́run ló ní dédé.
má bẹ́ẹ̀ nìkan kọjá wọ́n mọṣẹ́ jù wọ́n lọ wọ́n mọ kinní kan jù wọ́n lọ. Look here. Sátánì di àmúre. Sátánì dàmúre o. Sátánì dàmúre. Àwọn títí wọ́n dẹ̀ ti rún jẹ́gẹ́. Àwọn tó jẹ́ pé ìránṣẹ́ Luciferi ni wọ́n á fẹ́ bà iṣẹ́ ìránṣẹ́ jẹ́. Iṣẹ́ ìránṣẹ́ ẹnìkan kan wà ò ní bàjẹ́. Ṣé wọ́n lè bà iṣẹ́ ìránṣẹ́ yàn jẹ́? Kì í ṣe pé iṣẹ́ yẹn ni wọ́n máa bàjẹ́ bíi pé kán tàyàn ní ọfà, kán sọ ẹ́ di ìgbélé, jókòó síbẹ̀ yẹn máa wò lọ́ọ̀kan. Ẹ̀dẹ̀jọ́ ń ṣí fùrọ̀ sẹ́yìn, ẹ̀jọ́ ń sọ pé mo forí balẹ̀ fún àbí. Gbogbo ayọ̀ ń káwọ́ sókè ní women service. Ọlọ́run irọ́ ti pa ẹ́ kú. Bàtẹ́ tó wà ń di ẹ̀ ń kọ́. Ìfúnpá ìfúndì tó wà ń di ẹ̀ ń kọ́. People that serve with all they have in CCC, their life always end up in scandal. Somebody use what is her name, Jumoke, as an example at the beginning. No, Jumoke's stories is far away from this one. Ṣebí tọ́ṣọ́ ó sì kó mú Jùmọ̀kẹ́ àtọmọ àti somebody tọ́jọ́ ya fọ́tò tó fún wọn ní 3 million. Adanta Madanle. Yeah, Jùmọ̀kẹ́ happened to be a CCC member as well. Ṣùgbọ́n ìpè kan yàtọ̀ sí ìpè kan. God bless you. Keep me in your prayers because I'm getting peace with the way things are really going on in CCC. They've sold it out. Ẹ máa tó dámọ̀. Nǹkan tí ẹ mọ̀, ẹ máa tó dámọ̀. Nítorí kíni? Bàbá yín kì í ṣọmọ àjàṣẹ́ o. Hallelujah. Papa kì í ṣọmọ àjàṣẹ́ o. Àbẹ̀mọ̀ pé bàbá kì í ṣọmọ àjàṣẹ́. Ibẹ̀ náà bí sí ní tòótọ́. Ibẹ̀ ló ti gbọ́ ìpè ní tòótọ́. Ṣùgbọ́n it is well. I give glory to Jehovah Almighty for tonight's strength and courage bestowed upon me to do this program. I will forever appreciate my Lord. I will forever appreciate him. He's my dependable God. The only one I depend on. Let me go and look for that beautiful song. Dependable God. I love that song so much. I love it. I love that song. Yeah, here it is. Dependable, dependable God. It doesn't matter what comes my way, you are still God. Intentional God. Everything is working out for my good. Dependable, dependable God.
It doesn't matter what comes my way, you are still God. Intentional God. Everything is working out for my good. You love me too much, too much, too much, excess love. You love me too much, you love me too much, excess love. Thank you for loving me too much, unconditionally, Lord. Thank you for loving me too much, thank you for loving me too much, unconditionally. Thank you for loving me too much, thank you for loving me. What would I have been? Where would I have been without you? You love me too much. Oh, Kakame, now him you be. You are A to Z, and everything in between. I'm my mama's. Now you be the most high king. Eche tobiezike, odiro yedikaki. I'm my mama's. Now you be the most high king. Eche tobiezike, odiro yedikaki. Now I'm standing here only because you made. Now I'm standing here only because you made. Now I'm standing here only because you made a way. I love that song so much. God bless you, my people. I love that song. I love it. I love it. I love it. You need to be playing it once in a while when your spirit is down. Look for it. Good. I picked this one, and I have them in varieties. Yeah. Tí àdúrà ò bá ṣiṣẹ́ mọ́, ìwọ bẹ̀rẹ̀ sí ní kọrin aládìídùn. Orin tó jẹ́ pé tó bá ti gbọ́ báyìí inú ẹ máa dùn ṣáá ni. Ìdùnnú yẹn á wọlé wá. I share tonight's blessing with each and every one of you. This happiness that I'm enjoying now, I share it with each and every one of you. In the mighty name of Jesus, I pray with thanksgiving. Amen, amen, and amen. Shalom. Thank you all. There. Temitayo Gidenge, gbogbo yín pátápátá. PA, gbogbo yín pátápátá, gbogbo ẹ̀yin ìyá mi, gbogbo ẹ̀yin bàbá mi, pátápátá láìkẹ́ nìkan, gbogbo yín ni mo kí. Èrò pọ̀ lẹ́yìn ilẹ̀kùn o. Whoa. Èrò pọ̀ lẹ́yìn ilẹ̀kùn, but many may not want their names to be mentioned, but Jehovah Almighty knows your name. Glorify Jehovah for me, that you can still see me smiling. Olúwa ju ènìyàn lọ, Jésù ń bọ̀. Olúwa ju ènìyàn, keep me in your prayers. I love you all with the love of Christ. Shalom.
Hallelujah. Yeah. Good evening. Good evening. God bless you. God bless you. I love you all.